ẹ̀yin mùsùlùmí òdodo, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìdáhùn sí ìbéèrè mi lórí ọ̀rọ̀ pé ṣé mo lè pa ẹran iléyá àbí mi ò lè pa ẹran iléyá. Ọ̀pọ̀lọpọ̀ àfáà ló ti dá wa lóhùn. Àwọn kan ní mo lè pa ẹran iléyá, àwọn kan ní mi ò lè pa ẹran iléyá. Ẹ̀yin tí ẹ ní mi ò lè pa ẹran iléyá, ẹ jọ̀ọ́ ṣé a rí àlùkòrán tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tó bá ti ń ṣe mùsùlùmí ṣé ó lè pa ẹran iléyá? Àlùkòrán verses tẹ̀lé kóòtù fún wa. Ẹ̀yin tí ẹ̀dẹ̀ sọ pé mo lè pa, tí a rí àlùkòrán tó sọ wípé mo lè pa ẹran iléyá, tó dà kó má bàa di pé mo ṣìnà, because àwọn àfáà kan sọ wípé mo lè pa ẹran iléyá, àwọn kan ní mi ò lè pa ẹran iléyá. Àwa mọ eléyìí tá a máa tẹ̀lé, but eléyìí tó máa wù mí láti tẹ̀lé ni eléyìí tí àlùkòrán bá proof ẹ̀. Bóyá àlùkòrán sọ pé mo lè pa ni o, bóyá àlùkòrán sọ pé mi ò lè pa ni o. Ẹ̀yin tẹ́ sọ wípé mo lè pa ẹran iléyá yẹn, ẹ jọ̀ọ́ àlùkòrán wo ló wà wípé mo lè pa ẹran iléyá? Ẹ̀yin tẹ́ sọ wípé mi ò lè pa ẹran iléyá yẹn, ẹ jọ̀ọ́ àlùkòrán verses wo ló wà wípé mo lè pa ẹran iléyá? Ẹ ṣé gan sir, God bless you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله حق قدره ومقداره العظيم. Ìyá dúpẹ́ fún Ọlọ́run. Ọkùnrin tí wọ́n ń pè ní Ọba Solomon, ó béèrè pé ǹjẹ́ mùsùlùmí, ǹjẹ́ ẹni tí èsè mùsùlùmí lè rẹran léyá fún wọn, àti dáhùn rẹ̀ ní àná. A sì jẹ́ kó mọ̀ wípé tí ì bá ṣe mùsùlùmí ò lè pa ẹran iléyá. So kí wá ní níta wá tún rí ni pé wá béèrè pé kí ni ẹ̀rí tó wà fún Al-Qur'an pé ẹni tí ì ṣe mùsùlùmí ò lè pa ẹran iléyá. Ẹ̀rí wà dáadáa. Tá a bá lọ wo Suratul Hajj, ìyẹn jẹ́ Surah 22, chapter 22 nínú Al-Qur'an. Wá lọ wo verse 34. Kódà tí èdè 37, verse 34 to 37, ibẹ̀ ni a ti kà fún wa. Ọlọ́run ọba àlékè ọlá, a'udhu billahi minash shaitanir rajim. Wa likulli ummatin ja'alna mansaka liyazkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am. Fa ilahukum ilahu wahid falahu aslimu wa bashiril mukhbitin. Al-Qur'ani ní bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ á máa mú ní fásì kọ̀ọ̀kan. In tí wí bí ni pé likulli ummatin ja'alna mansaka liyazkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am. Ẹ̀rí verse 34 ni mò ń kà. Ó ní gbogbo ìlú kan, gbogbo ìjọ kan láti yọ àsìkò tí wọ́n máa ṣe ọdún ẹ̀sìn wọn. Ja'alna mansaka, tá a ṣe kí ni o, a ti yan àsìkò fún wọn tí wọ́n máa ṣe kí ni o, wọ́n máa ṣe ọdún ẹ̀sìn wọn, tí wọ́n máa ṣàjọyọ̀ ẹ̀sìn wọn. Yazkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am. Tí wọ́n máa ṣe kí ni o, tí wọ́n máa pe orúkọ Ọlọ́run ọba sí orí, ó jẹ́ àgbò ni, ó jẹ́ ẹran ni, ẹ̀rí tọ́lọ́run ọba fún nínú tí wọ́n lè jẹ. Wọ́n máa dá orúkọ Ọlọ́run, yazkuru ismallahi, orúkọ Allah síbi ẹran, ó lè jẹ́ màálù, ó lè jẹ́ àgbò. A ti dá ọjọ́ kan fún gbogbo ẹ̀sìn ìlú kọ̀ọ̀kan kí wọ́n máa fi ṣe ọjọ́ àjọyọ̀ ẹ̀sìn wọn, tí wọ́n máa dákọ orúkọ Ọlọ́run ọba sí. Ala ma razaqahum min bahimatil an'am wa ilahukum ilahu wahid. Lọ́mọ pé Ọlọ́run ọba yẹn ọbẹ̀ ẹyọ kan ni o. Falahu aslimu, ó ní kẹ́ ẹ ṣe kí ní kẹ́ ẹ forí balẹ̀ fún, ní ẹ máa sìn, ní kẹ́ ẹ gbà fún. Wabashiril mukhbitin, ẹ̀rí ẹ farabalẹ̀ fọ́lọ́run náà, ẹ tẹríba fún Ọlọ́run ọba náà, ẹ̀rí nǹkan báwọn. Wabashiril mukhbitin, ẹ̀rí Ọlọ́run ní wà nẹ́bù Muhammad máa wá fún wọn nírò, àwọn tí wọ́n gbà fọ́lọ́run wípé ìjẹ́ mùsùlùmí òdodo oníkẹ́ ẹ̀pẹ̀rán. Ní títa wá mùsùlùmí, àsìkò tọ́lọ́run yàn fún wa ní tá a bá lọ sí Mákà, tá a lọ sí Hajj, ẹjá tẹ̀síwájú. Tá a bá wo verse 35, ó sọ pé allazina, àwọn wo ni, iza zukira Allahu wajilat qulubuhum.
àwọn tá a sọ pé a yan àsìkò fún kí wọ́n mọ pẹran ká máa dárúkọ ọlọ́run ọba sí òun náà ní àrẹ sílẹ̀ ìsáàtò pé Allahu wájú láti kò lóbò ńgbà tẹ́ bá rántí ọlọ́run létí wọn ọkàn wọn ó mìtìtì wà sọ́ọ̀bì yìí náà àlàmọ́ àsọ́ọ̀bà wọn wọ́n sì máa ń ní sùúrù níbi tó bá wá bá wọn wàlẹ̀mọ̀ kí mi sọ̀lá tí wọ́n tún wá ń kírun àwọn tọ́lọ́run yàn fúnnu lásìkò tó ajẹ́ ń ká ayé ayé ìdílẹ̀ kí n tún wá sàlàyé ẹ̀ dáadáa ẹ̀rí nǹkan báwọn wà mímọ́ rọ̀sákínà yóò fi kún tí wọ́n tún wá nínú tọ́lọ́wọ̀n ọba fún wọn mímọ́ rọ̀sákínà yóò fi kún ní tí mo fẹ́ ká mọ̀ ń bẹ̀ ni pé ìkúlẹ̀ ummatin ja'alna man saka ọlọ́run ni a ti dá ìlú kọ̀ọ̀kan a sì dá àsìkò fún wọn tí wọ́n máa pa ẹran àgbò ni ràkúnmí ni tí wọ́n máa fi ṣe ọdún ẹ̀sìn wọn liyashkuru ismallah ala ma razaqahum min bahimatil an'am ń tà pèsè fún wọn wọ́n máa dákọ orúkọ ọlọ́run ọba sí èsì yìí là ń fún ọba Solomon pé kùránì tiwa ọwá ṣètọ́ka àwọn wo ni wọ́n lè pa ẹran náà so ẹni tí èsì mùsùlùmí ò lè pẹran léyà nífi wá ń sọ pé fàyè láwò kún mi ìláwò wá ìtorí pọ́lọ́run ọba yẹn ẹyọ kan ní sóòtẹ́sìn tiwa yìí àwa tá a gbà pọ́lọ́run ẹyọ kan ní la lè pẹran léyà tàjọ jẹ́ mùsùlùmí papọ̀ fàláwò asìlèmú ńlá gbà fún là ń forí balẹ̀ fún kìí ṣe mẹ́ta lọ́kan kìí ṣe mẹ́rin lọ́kan kìí ṣe kọ̀ǹkọ̀yá ìlú kìí ṣe rọ̀kọ́dà kìí ṣe rọ̀kọ̀yá ìlú ẹgbẹ́jẹ̀ fi yín okun torí ń ta fẹ́ tìtì ń bí gangan torí ẹni tó béèrè ọ̀rọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ ẹ̀rín kan báwọn fàyíláwò kún mi ìláwò wáyé ọlọ́run ọba ẹ̀yẹ ẹ̀rọkùn oná ni fàláwò asìlèmú oná lẹ forí balẹ̀ fún abàṣe lèmọ̀gbìtín láìláìlá ọwọ́ sọ pàdé sí náà ìsásòkè ọlọ́wájú láti kù lóbùn oná àwọn tá ní wọ́n pẹran títí léyàtà ń sọ ẹni pé tí wọ́n bá rántí ọlọ́run létí wọn ọkàn wọn mì tìtìtìtì ọkàn wọn mì tìtìtì ìwà sọ́ọ̀bìnrin náà àdàmọ́ àsọ́ọ̀bà hún wọ́n sì máa ń ṣe kí ni wọ́n máa ń ní sùúrù ní tó bá wá bá wọn tí ọba dá tó bá kù díẹ̀ ká tó bá wá bá wọn wà lè mú kí mi sọ̀rọ̀ àtà tí wọ́n tún wá ń kírun ẹ̀rí nǹkan báwọn wọ́n mi mọ̀rọ̀ sákínà omi òun fi kú wọ́n tún wá nánú tọ́lọ́wọ́n ọba fún wọn wàlì budna jàálínà làkún mísà áhìrìlá ó lẹ́ẹ̀rí àgbò ẹ̀rí màálù ẹ̀rí gabáhùn àtàwọn nǹkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì ṣe kí ni o lẹ́ẹ̀fì ṣe sacrifice ní àsìkò tẹ́ ẹ bá lọ hájì níbi ní sàáhìrìlá níbi ààyè ọlọ́run wọ́n ní ibo ní sanctuary níbi Mẹ́kà ẹ̀yùn bá náà Muhammad dáadáa ó ní o lákùn fi ó ní sàárì láì lákùn fi yá khairun ńlólóore fún yín kẹ́ ẹ lọ sí kí ni kẹ́ ẹ pa wàásùrù ismallahi alayhi sọ wáfà ẹ máa wá dákọ ọlọ́run ọba lé ẹran yẹn lórí àwọn mùsùlùmí náà la máa dákọ ọlọ́run ọba lórí àyíká ń lo ẹran lọ́rùn so ọlọ́run ti prescribe bá ṣe pẹ̀ràn léyà ẹni tí ìwá ṣe mùsùlùmí tó bá lọ́wọ́ pẹ̀ràn léyà bóò ni ó ṣe pa ní ìlànà tọlọ́run tí Kùránì sọ fún wa ní Suratu Hajj chapter 22 verses 34 to 36 là ń kà fún wa yìí tó ti yé yín báyìí ní so mùsùlùmí nìkan ló lè pa ẹran léyà ẹni tí èyí ṣe mùsùlùmí kọ́mọ̀ pẹ̀ràn léyà tó ní pé kò lè kó kọ ọlọ́run ọba sí gbogbo mẹ́ta lọ́kàn tó lọ́ fẹ́ pẹ̀ràn léyà àbọ̀ èèyàn yìí ṣe mùsùlùmí ń sòsà ọlọ́run fẹ́ pẹ̀ràn léyà náà ò lè pẹ̀ràn léyà ó dákọ̀ ọlọ́run ọba sí ẹni tó gbà kọ́ ọlọ́run ẹyọ kan ní ti eléyìí ti òdíyà ti Idul Adha ńlọ́wà fún ẹni tó gbà kọ́ ọlọ́run ọba ẹyọ kan ńlọ́wà fún wàyíláwòkún mi láwò wáhid wàláwò aslimu òun náà ni wọ́n forí balẹ̀ fún àwọn ní ẹran ìtọ́sí ẹni tí ì ṣe mùsùlùmí kò lè pẹ̀ràn àmúwulẹ̀ ẹran bóyàn gẹ́gẹ́ bá a ṣe sọ wàlbùdínà jàánà lákún mínsà áhìrì lákùn fi àkàìrò ẹ̀rí gaba bùdínà màálù ní o kíní ní ràkúnmí ní o àgbónú lẹ́lẹ́ fi ṣe kíní lẹ́ẹ̀fi ṣe sacrifice fọ́lọ́run nígbàtẹ́ bá lọ ṣe pilgrimage tàwa mùsùlùmí tẹ̀ẹ̀ṣe ní Mẹ́kà àwọn tí ó wá tàwa lọ Mẹ́kà ní tiwa àwà sí tiwa ń lé ẹ̀rí ọwá ní kí la ṣe fún wọn ó wá ní fàìsá wàjàbátí dùnú bà ha fàkùlú mini a wà tí ìmú nìkọ́ ní àn wà lè mú tàrà ẹ̀yìn bá náà Muhammad dáadáa ẹ má bínú ẹ̀yìn oníkéw ní àárín ìwọ̀n orí kí ní dáadáa ní ìtẹ́rí pé glasses gan ni ó ní ẹ̀sọ́ ẹ̀pọ̀ kọ ọlọ́run ọba lé lórí
ẹ̀pọ̀ kọ ọlọ́run ọba lórí èkẹ́ wá pẹ́ wá kó wọn jọba ìkẹ́ wá pa àwọn ẹran yẹn tẹ́ bá ti wá pa wọ́n tán ẹ wá ṣe kí ni o ẹ máa wá jẹ ń bẹ̀ ẹ máa jẹ ń bẹ̀ ẹ máa fún àwọn èèyàn ń bẹ̀ kazalika sahara lakum tashkurun eléyìí la ṣe ní kí ni o la fi sẹ̀wọ́n rọ̀ fún yín kẹ́ ẹ lè bá jẹ́ tí ó dúpẹ́ fún àwọ̀ ọlọ́run kódà wọ́n ṣàlàyé àwọn olẹ́lẹ́ fún ẹ̀rí oníláyà náà lihumuha wala dimahuha walakin yanaluhu taqwa minkum ó ní sẹ́ẹ̀rí ẹran táwí ọlọ́run lé mi ọlọ́run ọba ìní jẹran ò ń sì ní gba ẹ̀jẹ̀ rẹ̀ kò ní dọ́dún ìmí ọlọ́run kìí ṣe pé ẹ fi sòsà kan ní o àmọ́ lakin yanaluhu taqwa minkum ń ta fi látọ̀dọ̀ yín nípa ayọ̀ ọlọ́run ẹ̀rí lakin yanaluhu taqwa minkum ìpayọ̀ ọlọ́run kazalika sakharaha lakum wàlìtùkàbírùlá aláàmà àdákún wàbàṣẹ́ lè muhsinin ó ní kí ni ìntà wá ṣe fún yín fún òun náà ni pé kẹfẹ́ kí ni o arọ̀ wọ́n fún yín pé kọ́kẹ́ lè bá jẹ́ tó jẹ́ tó nítọ́sọ́nà sọ́dọ̀ ọlọ́run ọba a sì fún yín nírò wà nábà Muhammad a fún yín nírò fún àwọn tó bá jẹ́ ẹni rere àwọn olùpayọ̀ ọlọ́run àwọn tẹ́ ń ṣe dáadáa so ẹ̀sìn wa nínú ẹ̀sìn wa ló fààyè gbà pé káwa mùsùlùmí ká pa ẹran lásìkò yìí ká fi rántí ànábì Ibrahim àtànábì Ismail alayhi salatu wasalam ẹni tí ìbá wa ṣe gbogbo nǹkan tá a kà kalẹ̀ kọjẹ́ ni tí ń kírun tọrọ dákọ̀ mukimu salat àwọn tí ń kírun kọjẹ́ pé àwọn ni èrè àbá àwọn tó jẹ́ wípé ní tí kan bá bá wọn ní sùúrù ẹwù bọ́lọ̀ ṣe kà kalẹ̀ alẹ́ sí nàìjíríà sùkúrò láwájú láti kò lóbò òun àwọn tẹ́ pé tán bá rántí ọlọ́run ọkàn wọn ó mì títì ó ti wà specify pé àwa tá ṣeré àsìkò tá sì ṣeré ọlọ́run sì wá gbé kalẹ̀ fúnra ara rẹ̀ wípé likulli ummatin ja'alna masakan liyaskuru ismallah ala ma razaqahum min bahimmatil an'am point yẹn náà ni pé ní gbogbo ọjọ́ láti yàn kí wọ́n máa pa ẹran láti fi sacrifice nínú ẹ̀sìn wọn ẹ̀rí nǹkan báwọn kí wọ́n mú nínú ẹran kí wọ́n mú màálù àbí kí wọ́n mú àgbò àbí kí wọ́n mú ràkúnmí kí wọ́n fi ṣe sacrifice fún ọlọ́run àsìkò táwa ṣe ni àsìkò ájì ó sì dápọ̀ àwọn tá fún ó sì jẹ́ ká mọ̀ wípé ní lákín yàná lòwú tẹ́kùwá ń tà ní lọ́dọ̀ yín tà ní lọ́dọ̀ yín náà ní ìpayọ̀ ọlọ́run ò ní jẹ ẹ̀jẹ̀ kò ní ṣe kí ni o ọlọ́run ò ní jẹ ẹran ọ̀dọ́dọ̀ ọlọ́run àwa náà lápá nǹkan wa tá fi sọdún tínú owó dùn kò jẹ́ bí sacrifice fún ọlọ́run sọ ẹni tí ìbá ṣe mùsùlùmí kò lè sọ pé òun pa ẹran léyà òun bá wa sọdún ìwọ tó gbàgbọ́ ọlọ́run ẹyọ kan ni tó sì ní dákọ ọlọ́run ọba sí orí ẹran ni tí ẹ yàtọ̀ ọdún àwa mùsùlùmí lélẹ́yìí gbogbo òlú jàáyínà kulli ummatin gbogbo òlú ọlọ́run dá pé bẹ́ẹ̀ bá ń ṣe òsà tí ẹ máa ṣe òsà tí ẹ máa fi ntọ́báwù yẹn máa fi bọ́ àmọ́ tàwa mùsùlùmí gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí káàkiri ayé lọ́lọ́run pa láṣẹ bẹ́ẹ̀ wípé ká pa ẹran ká dákọ̀ ọlọ́run ọba sí àwa tá a gbọ̀pọ̀ lọ́run ẹyọ kan ni lásìkò tiwa rèé táwọn ó ṣe iléyá títí wa so ẹni tí ìbá ṣe mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ kópa àmọ́ tó bá wá pẹran tó wò ládùúgbò pé àwọn tí ò rí jẹ tí ò rí mú pọ̀ ládùúgbò mi mo sì fẹ́ ràn wọ́n lọ́wọ́ ọwá ń fún wọn pé kàn náà lè sọdún láì láníyàn wípé o fi ṣe sacrifice fún ti gbé gẹ́bà mùsùlùmí ṣe ṣe kò sí ní tó burú mbẹ̀ o ṣe sádàkà ní gift nù ọwá rẹ ẹran o gbé fún yàn pé gbà lọ fi sọdún ìwọ tó ṣe mùsùlùmí o gbé fún yàn pé ìwọ tó jẹ́ mùsùlùmí gbà lọ fi sọdún àbó fún lówó pé lọ fi ẹran ọdún kò sí ní tó burú mbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ ìwọ ló rí láníyàn pọ̀ fẹ́ pẹran fẹ́ bá a sọdún wa nígbà tí ì ṣe mùsùlùmí so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ni ó ń bẹnu Suratul Hajj verse 34 to 37. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.